you gotta do is after 7 rounds. Seven hand, mo sọ fún ẹ, ìyàwó lẹ́yìn kí n ṣe báyìí. Ìyàwó yàwó àbálẹ̀ lèyẹn máa ń ṣe ṣe ṣe. Tó ìyàwó lẹ́yìn yẹn máa ń ṣe jẹ́jẹ́ ni. Mo lè akaroba. Wo? Kò lọlẹ̀, kò lè lọlẹ̀. Bí mo sọ fẹ́ kọ́ mọ́ màá lọ, wọ́n máa lọ́jọ́ ọ̀dà ọgbẹ́ mọ́ àwọn. Bó lọ sí fẹ́ lọlẹ̀, sọ fẹ́ sọmi olóbìn lẹ́sìn. Ọlọ́ọ̀bá yẹn jẹ́ ìgbà náà. Ọlọ́ọ̀bá yẹn jẹ́. So you pay 15K lora bag. Yes, ma'am. Wow. It's awesome. But all cheap lójú mi o. Ibi tá ti ra bag 100K, 150K. How do you ra bag to cheap? Boy, ilé cheap. Shakira, kí ló dé o fà sẹ́yìn lẹ́nu ọjọ́ mẹ́ta yóò tẹ̀lé wa lọ club? Fọláṣadé. Yes, love. You of all people. Wọ́n náà mọ̀ pé mo ti marry. And kò possible kí n tó wà níta pẹ̀lú pé mo ti marry. Tá bá dẹ̀ ti marry bá a gbọ́dọ̀ tọwọ́ ọmọ wa bọ́ sọ. You know what I mean? I understand you better. But oh, if you go marry now, kó má jayé orí ẹ̀ náà. Marriage is not the end of life now. Kí ló kan rú àwa yìí? Ṣó ń dọ́là rẹ̀ ni? Fọláṣadé. Pẹ̀lẹ́ ọ̀yà Ó ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ marry ni. Ó ní láti máa introduce love sí mọ́ náà. Ṣé o fẹ́ dalé ẹ̀rú ni? Shakira, bí léèrè. Ṣé òun náà kì í lọ club? Really? Yes. Johnson lọ́nà. Ṣé mi ti marry? Tó bá ti wà marry, kó ṣáà ń tẹ̀lé wa lọ. Sorry, Fọláṣadé. Yes, dear. Ìwọ náà mọ̀ pé ìjà wà ìjà ò sí. Always guide you. Confirm. You yourself know pé èmi tí mo wà èmi Shakira baby. Kúrò bẹ́ẹ̀ náà. Èmi ọmọ tí ò kẹ̀rẹ̀ tí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ọmọ tọkùnrin ń kó lẹ́nà tó ní ẹ̀. Já mi tán. Jáyẹ ni a sì dé kí ni a sì jáyẹ ni. Káre. Àyà club yẹ I come. Get your 5. Mo wá bẹ̀rẹ̀ lọ́kọ̀ jọ. Kò sí wàhálà. Kúlẹ̀kúlẹ̀ Ọláwàn Àkùṣọ́nì ọlọ́kùn alẹ́ rẹ̀ ní ìṣe tó ti dé ìyànà ilé rẹ̀ sọ́wọ́ tẹ̀mí lémi lọ sí ọ̀dọ̀ ìyá Ìjẹ̀bú àbíkú ni yóò tó mọ lọ ní. Kí mo fẹ́ lọ sínú kálọ̀mùgò méjì ni ìgò méjì. Mi ò fẹ́ mú tí o. Ọkùnrin ọjọ́ jára rẹ̀. Mi ò jára mi. Bí a ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn, o ìbẹ̀rẹ̀ jàlárí, àlè rópin rẹ̀. Ṣùgbọ́n ó dá o. Gbogbo tí mo bá sọ fẹ́ yí ẹ. Wọ́n tọ́jọ́ mẹ́ta gbogbo lé ń kọ́ àwọn màdàm ń kọ́ bọ̀dá Ìsọ̀lá èmi ti jáde. Ẹ má pẹ́ o. Kúnlé ṣé bí wọ́n ní màdàm ń kí gbogbo bó ti kí ẹ tó òun tiẹ̀ wà lóró kankan tó lè sọ wọ́n má fi ronú sí rẹ léṣe o ronú títí láti lé ọ̀dọ̀ ẹ̀ dọ́dọ̀ mi ìrònú náà ló sì ń wù mí báyìí tó o bá kú aláyé ó sáyé ẹ sọ̀rọ̀ obìnrin náà lọ kàkú tó báyìí mo sì bẹ sọ́sọ́sọ́sọ́ tó bá yẹ kó o náà sáyé bíi tiwa ni ọ̀rẹ́ tí èmi nǹkan rò tí n bá ti rí pé obìnrin fẹ́ gbé wàhálà rẹ̀ jáde màá bọ́ ta ni tí n bá ti lọ sùn gùn méjì mẹ́ta tí n bá fi rí wọlé báyìí mo lọ sùn nìyẹn kó jára ẹ o kúrò sí wá láǹfààní o. Kúnlé ọ̀rọ̀ mi ò lé sí ọmọ ìyá mi jẹ́ ká dìde báyìí jẹ́ ká máa lọ sọ́dọ̀ ìyá Kúnlé bá tẹ̀ tí lè mú mẹ́rin tó lè mú márùn tó bá tẹ̀ ọkọ bẹ́ẹ̀ lórí ẹyọ kan ó ní irú gbogbo nǹkan tó ń rí rò ó ní irú mọ́ ó lè para rẹ̀ sí mi lọ́rùn. Ìṣọ̀lá ni mo jẹ́ ẹyọ kan lọ. bó o mú half kó o lè ronú mọ́.
ìyàwó àtọmọ ẹ sílẹ̀ sínú ilé. Ẹlẹ́hùn tá tí mo dé lánàá yẹn mò ń ṣe nǹkan lọ́wọ́ ni mi ní ju bí 10:30 lọ lónìí. Ìlàdẹ ni yín o fi ìyàwó àtọmọ sílẹ̀ nínú ilé wàá sọ fún mi kó lọ ọmọ tí ó dé láago 9 ọmọ tá a bí rẹ̀ rìn ìdí o. Kí ni problem ẹ ní? Ṣé mi ti fún ẹ lówó tó yẹ kí n fún ẹ ni? Ọ̀ má ṣàpẹ̀dé o. Èmi ṣáà ni pé. Báwo ni? Ọ̀rẹ́ mi ńkọ́? Ẹ ká sọ ma. Yes ma, àfijọ́ mẹ́ta. Dáàdi wa ńkọ́? Ok, ẹ má pẹ́. Mi ò ní pẹ́. Ẹ̀yin ni mo wá rí sá. Ṣé kò sí? Kó má bàa ṣe o. Ó ní wá fi ẹjọ́ rẹ̀ yín sùn yín ni. Kí ló ṣe Kúnlé? Kò sí nǹkan kan tó ṣe. Ṣùgbọ́n tó ṣe ó ju nǹkan lọ. Bẹ́ẹ̀ ni. Ṣé rí ní àsìkò yìí ó ti wá ń sú mi báyìí. Ṣé rí aago kéékèèké ní Kúnlé máa ń wọlé. Níbo ló ti rí yẹn? Ìyẹn ni mo ní kí èmi náà wá bí yín àbí kí n wá fẹjọ́ ẹ̀sùn yìí nítorí wípé ó mu àmupara ni kò tiẹ̀ wá sí pé ó yà kàn mọ́ tíkọ́tíkàn rárá pa yẹn azin ó mu àmupara tó ṣe pé ó fẹ́ lè máa tọ̀lé. Kúnlé náà. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ wò ó wípé ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ ń rìn. Ó mọ tó ṣẹlẹ̀ n tó yẹ kó ṣe ló ti wá ṣe wá fi ìkú dànù mo máa mọ nǹkan tí máa ṣe máa bá a sọ̀rọ̀ ibi tó bá ti kásá mọ́ mu tí ó máa sọ fún mi jọ̀ọ́ mo máa ṣiṣẹ́ lórí ẹ̀sùn. Ẹ wá nǹkan ṣe sí because mo mọ ẹni tí mo fẹ́ tẹ́lẹ̀ kò ìwúwà yìí kò sí lọ́wọ́ ẹ̀ rárá. tó ń jọ mí lójú náà nìyẹn so wá lè wọlé sí. Ẹ wò ó tẹ́ńṣọ̀n tó tiẹ̀ wà lára mi pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ó ti jẹ́ ìbí náà ń wulẹ̀ jáde lọ tẹ́tẹ̀ ló jẹ́ ká ti máa. kí n ṣe pẹ̀lú fi mí lẹ́jọ́ kí n ṣe pẹ̀lú tèmi ọba mo fi kàtó lójọ́ wèrè ṣe yìí ni kí ló dé báyìí. owó staff wèrè wo ṣé kẹ́ ẹ pé tẹ fún mi lọ́wọ́ jà rà bí i fún mi lọ́wọ́ jà staff òsì wo ṣé ẹ̀yà wò. ẹ gbẹ́ lọ́wọ́ mi wá. wèrè làwọn kìíní o. Naira. Wèrè a mọ̀ èèyàn gidi a mọ̀ di wèrè bó ṣe wáyé ó ti ta sí wọn ó ti fẹ́ sí wọn. Èèyàn gidi sì mọ̀ di wèrè tó yẹ kó jọ ẹ lójú ni òkè kò lọ sí ẹ tó gbé wọn ọlọ́sùn bàbá mo sì lọ wọ́n lè kó síta bọ́ọ̀lù ni ẹ tó gbé wọn. ọ̀rẹ́ jẹ́ kán fẹsẹ̀ mú bọ̀. sọ máa nà wá ni a lò sóòpù ní jálò. Baby. Bobo. Ava. Kí ni tó fà? Rice my food. Ó nìyẹn kẹ́ gbé kẹ́ máa jẹ. Èmi ló ń bá sọ̀rọ̀ báyìí. I'm asking for my food. Lélè tó fowó ẹ̀ sílẹ̀ kó tó jáde nílé. Wọ́n ti ṣe ó ní yẹn kó gbé. Kó máa jẹ. Bàbá sọ̀rọ̀ báyìí. You are very stupid. Oúnjẹ mi. Kí ni? Wọ́n máa disturb mi jàre mo fẹ́ orí pé orí fóònù wọn bá mi ti. Mo fẹ́ ṣe ìṣòwò àbí ṣáàkì ọ̀rọ̀ ti sùn. Ìwọ ni mo fi máa sọ̀rọ̀. Ó fẹ́ ṣe ìṣòwò àbí. Báyìí kí ló ṣẹlẹ̀ báyìí? Oúnjẹ mi ni mo fi ẹ̀ Ó dà kò sóúnjẹ. kò sí oúnjẹ in my house. No food for me in my house.
máa jẹ́ kó wà lẹ́nu yìí pé I'm your real husband. Wo bó ṣe wà yẹn. I will let you know. Ó dẹ̀ ti lọ jẹ́ kí n sáré pe ọ̀rẹ́ mi ṣá. Ọmọkùnrin sọ̀rẹ́ o kí ló dé gan náà ṣé wọn lọ́kọ ni mo lọ́kọ ni. Ọlọ́run ló jẹ́ kí n dira láyé mi ò lè ṣòfò. Ọmọ gbá fi yẹn yẹ. Láyé ṣòfò ó fi mí slapping you are fi mí laughing àbí. Money, where's my food? You don't even answer my question. Wo ìgbà tó ń wọlé bọ̀ lẹ́ẹ̀kan yẹn orí mi tí mò ń catch from. You can't kill me. Before you kill me, I will kill you. Ẹ gbà mí o! Ó ti nà mí pa o! Ó ti nà mí pa o! Ẹ̀yin ẹ gbà mí o! Ẹ gbà mí o! Ó ti nà mí pa o! Ó ti nà mí pa o! Ṣé ìṣepọ̀ mọ àlè lọmọ tí ń pè lọ Lákúnlé? Ṣé gbogbo tó sì ń sọ nípa Lákúnlé yìí ó sì gbàgbọ́ pé òdodo ni? Dádì, ẹ̀yin náà kúkú mọ ọmọ tẹ́bí. Ní ìdẹ́lẹ̀ parọ́ mọ̀, ẹ̀yin náà mọ̀ mí lánàá kó tó dé. Ṣẹ́rí all of a sudden ni mo kàn rí pé ìwẹ̀ change. Ẹni tí ń yà mí lẹ́nu tí ò yé mi ni pé Lákúnlé ti bẹ̀rẹ̀ sí mutí. Ẹ wò amúpara ni. Ó rìn dé òru. Bẹ́ẹ̀ ni dádì. Ẹ̀dúró. Níbo ni Lákúnlé kò ti jogún rà nù? Ọwọ́ ọ̀tá ló ti bá. Nígbà tí ẹ̀gbọ́n mi ń bẹ láyé kò hùwàkíwà. Ipasẹ̀ rẹ̀ làwa sì tẹ̀lé. Níbo ni Kúnlé wà kó ti rí ìrìkúrì tó rí hùn? Níbo ló ti rí? Ọwọ́ ọ̀tá ló ti jogún ẹ̀. Níbo ló bẹ̀rẹ̀ tí kò ló mutí? Bẹ́ẹ̀ ni o. Ó rìn dé òru. Bẹ́ẹ̀ ni dádì. Èmi ò bá ní kí n ti wá fẹjọ́ ẹ̀sùn yìí láti ẹjọ́ ẹ̀ ṣùgbọ́n kó mọ́ dàbí pé mò ń rojọ́ ẹ̀ kiri gbogbo àdúgbò ni ò jẹ́ kí n tí wàá fi ẹjọ́ ẹ̀sùn yìí ló jẹ́ kí n má. Wo ìsọkúsọ nìwọ náà ń sọ ẹjọ́ kí ló ń rò kiri Lákúnlé hùwà kan ó wá ṣàlàyé fún mi ṣé o rojọ́ nù bọ́ ọba wa kọ̀ tó o bá wí bó o lèmi ó ṣe mọ̀ n ò sáà ní mọ̀ kiri ojúlé yín lójoojúmọ́ èmi náà Ọlọ́run kẹ́mi níwọ̀nba bó ti kẹ́mi n wèé sì ṣe bàbá má wọ bàtà ìdé yìí mọ́ àmọ́ bẹ́ẹ̀ bá rí nǹkan tó jọba ìtọ́ ẹ̀ bá jẹ́ ń gbọ́ mi bá ti mọ̀ kí ni mo ṣe sí i mo gbé ìgbésẹ̀ mo sì mọ̀ pé ní kíákíá ṣe wáyé. Dáradára wò kí ló dé má bẹ̀ mí mọ́ kí ló dé ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí báyìí kí n má lọ lé mi ṣé mi mọ̀ gbalé fún ni àbí yìí ni mọ̀ gbé ìyàwó rẹ̀ wá fẹjọ́ rẹ̀ sùn mí ó ní ọkọ òun mutí yó ó ń ṣubú kiri òde mo wá fi lé mi dìde wá bá ọ mo sì ń bí ọ léèrè ó sì lè fọ mo ń béèrè ọ̀rọ̀ kò lè gbin. wọ́n náà ṣàlàyé. ṣé ó fẹ́ fi mí gún lágídí ni àbírú bàbá wo lẹ̀ ń perú mi ná. ẹ kàn ó pé mi ò sọ̀rọ̀ nìyẹn èmi náà tí mò ń sọ̀rọ̀ tèmi yé mi. Kí ló ṣẹlẹ̀ báyìí? Bí kíkọ́ yìí náà. Message you drop kò wọlé. Hello. Wèrè nẹ́tíwọ́ọ̀kì ló ń bá mi sọ̀rọ̀ ayé mi ti bàjẹ́. Oh my God. Ẹ kúlé o. Wá mi, níbo ló lọ?
fẹ́ ó wọlé báyà ni. tó irú kí nìyẹn. Kẹ́ni. láti gbà tí mo ti fẹ́ sílé. Torí tèmi ló ṣe bọ́ bàtà lọ sí kùtù ẹ̀ǹjì tó báyìí. Ṣé kò tó ń torí ni? Ṣákìrá ṣé kò tó ń torí? Kí ni gbogbo túmọ̀ yẹn? Ó fà 2 hours tí mo ti jókòó sí bíbá ẹ̀. Mo tún pe náà bẹ́ẹ̀ ò gbé. Mo send message ẹ̀ ń drop. Wo Kúnlé àbí kí ni wọ́n ti ń porúkọ ẹ̀? Èmi. Mo ti máa ń wọ̀nù ẹ nínú ilé. Mo ti máa ń wọ̀nù jọ tí wọ́n fa ayé mi sọ ẹ ni. Yes, ṣé wọ́n fi ayé mi sọ ẹ ni? Àbí wọ́n sọ fún ẹ yí pé mi ò gbọ́dọ̀ rìnrìn ẹ̀ṣẹ̀ mi bó ṣe wù mí mọ́? Jẹ́ kí n wá sọ nǹkan kan fún ẹ. As from today henceforth, má ever try láti stop me. Anytime tí mo bá ti wù mí láti jayé orí mi, mo fi lé ayé mi sọ ẹ. Ọ̀dà gbọ́ Ṣákìrá àti jẹ́ kí n sọ fún ẹ. Sórí ìnẹ́nìtì tó bá ṣe ẹ́ wọ́n á béèrè lọ́wọ́ mi tí nǹkan bá dẹ̀ ṣe mí náà wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀. Sọ́ra méjèèjì Ọlọ́run ti fi wá kọ́ra lọ́rùn irin tó ń rìn yìí ò wá òkè. Whatever. Èmi Ṣákìrá. As you can see, orí mi pé mo ti ń sweat. Orí mi pé mo ti stress. Ó dẹ̀ mọ̀ pé tí mo bá ti stress mi kì í like ẹ̀. So as for now, I need to rest. I need that rest. Nǹkan ṣe mí po. Wàláhì nǹkan tó bá ṣèyàn lọ́wọ́ ọ̀tá yóò mọ̀ rí pé nǹkan ṣèyàn ní tí ń ṣe mí ọwọ́ ọ̀nù lọ́wọ́. Ńgbà náà wà ńgbà náà ńkọ́ ìyàwó rẹ̀ ṣe nǹkan rí ẹ̀ mọ́nú ṣọ́ọ̀kan lóògùn ni ṣọ́ọ̀mọ̀ pé aláwọ̀ kún gbogbo obìnrin ni torí pé ìyàwó ṣẹ̀wọ̀ ọ̀wá fẹ́ bà yí ara rẹ̀ jẹ́ ọ̀wá mutí ká lára yóò máa wò pé nílọ ọ̀mù tí gbàgbé ìṣẹ́ kí ni ṣe ọ́ lórí ọ̀rọ̀ obìnrin ọmọ ṣe o ọmọ ṣe o nígbà tí àwa sì ń bẹ́ńsọ̀ gbòde àwa sì fìlà fóbìnrin ni pé ọyá máa ṣe pé tó bá fẹ́ ṣe èpè tó bá mọ̀ ṣe èpè ń jà lóòjọ́ bí ò jà ń lé ìyá yọ jà ń lé baba tó wá torí obìnrin ń ṣe bí kẹ́ni. ẹ má bínú sáà èmi náà dé wà ń bá sọ̀rọ̀ mò ń bá sọ̀rọ̀. ó ṣe dáadáa tó ẹ mójútó ra yín ọ̀rẹ́ ní bàṣírí ọ̀rẹ́ ní bàṣírí ọ̀dà mo fàálẹ̀ ọlọ́ mo sì fẹ́ rí àtúnṣe ṣọwárí lórí tì tó wíhun yọjú sí mi ọmọ tí n ó ṣe ẹ má lọ ṣeré yín o ṣeun yóò dáa fún ọ ojú ò ní tì ọ ọ̀rẹ́ dáadáa ní dúró tira wọn o ọ̀rẹ́ ní sí bàṣírí ọ̀rẹ́ bá mójútó mo fàálẹ̀ ọlọ́ kẹ wàá múnú mi dùn ẹ má wulẹ̀ mọ̀ bá a lọ. Àwa náà ń jáde tẹ́lẹ̀ nígbà. ṣé ń bá ti náà lára kò burú ń gbà náà. Ṣé o set ni? Àbúrò rí mi ṣá. Mo ní o gbàgbé aago ẹ̀ sórí tébù o. Ó dẹ̀ ní kí n bẹ́ mú. Wo má wọlé jẹ́ kí n máa lọ because of time but you get nítorí traffic yẹn mo fẹ́ tètè avoid the traffic yẹn mo fẹ́ lóko the send message to me. Let me go kill it for you. That's my baby. Ọ̀nà bàbá yẹn náà mo send message sí wa because of time. Agbára nǹkan náà náà á jẹ́ kó rí rẹ̀ mú bọ̀. God bless. Ìwọ ni wàá award contract yẹn. Amen, that's my love. O ṣeun gan because tó bá ti kàn sí ẹnu báyìí o gbọ́dọ̀ kàn sílẹ̀ ni. For sure. Àbí bẹ́ẹ̀ náà ni o ṣe gan jáde máa ń tẹ́. Nothing yẹn fẹ́ mi jẹ́. Thank you, darling. That's why I love you. That's my baby. That's my baby. Okay, thank you. Má pẹ́ o. Okay. Mo mọ̀ pé àárín mi àtọkọ mi ìfẹ́ tó dánmọ́rán ló ń bẹ láàrin wa right from time. Kí wá ló lè wá fa ìwà rédèrèdè tí Kúnlé wá gbé wọ̀? Ọlọ́run jọ̀wọ́ nínú àánú rẹ̀ bá mi yí ọkọ mi padà, bá mi tún ayé ọkọ mi ṣe. Gbogbo okun tó fà á tó fi ń mu ọtí àmupara tó fi ń dológun lílù lónìí lílù lọ́la, Ọlọ́run ṣàánú mi.
bá mi tú sílẹ̀. Mo fọ̀rọ̀ ilé ìwọ Ọlọ́run ọba lọ́wọ́. Wá dẹ̀ ṣe pé ẹ̀ṣẹ̀ tèmi náà ni ló mú kọ́kọ́ mi máa ṣe bó ṣe dáríjì. Èmi ò lè gbárù ẹ̀ mi ò lè gbárù ẹ̀ wàhálà ìṣàkíyà gan dọ́là rẹ̀ ṣé bá jọ ṣe sí ni kí ó tó pẹ́ wá fínà tí ò lè ná títí ẹ̀ padà èmi Fọláṣadé Blade ọkùnrin kan lè bá mi dánrọ́ ẹ̀wò tí bá ọkọ̀ gba ní etí náà máa ti di wúkọ́ ni. Dúró náà tọ́pọ̀ ẹ bá sẹ̀wá bẹ́ẹ̀ dánrọ́ ẹ̀wò kí ló fẹ́ ṣe. Kò lè bá mi dánrọ́ ẹ̀wò máa gún lè gbẹ́ tó 16 á máa ti di wúkọ́ ni wọ́n bá mi dánwó èrè wò ọkùnrin wo wá máa nà mí aṣọ mi di pọ́ńṣì báàgì ṣé mo jẹ́rú ẹ̀ ni òun náà wà lè gbọ́wọ́ ó kàn tóbi bàǹbà kò lè ná kò lè gbọ́wọ́ tiẹ̀ padà. But èmi ti sọ fún un pé tó bá di lọ́la kó jẹ́ ká ríra. Mo lẹ tún jọ ń lọ lọ́la. Kí ni tẹ pẹ̀lú ibi tí à ń lọ? Ẹ pẹ̀lẹ́ kẹ́ ẹ pẹ́ o. Ó ga fún ẹ. Ó wà lára rẹ̀. Na you sabi o ilé ẹjọ́ mọ̀. Àkùjọ mẹ́ta mo máa rí yín. Kò sí nǹkan kan tó má bàa sí i torí ọ̀rẹ́ mi yìí olóyè kí n wá sí ibà. Àáfà bẹ́ẹ̀ ṣe ń wo ọ̀rẹ́ mi yìí kò ní ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ ẹ̀. Nínà láàárọ̀ nínà lọ́sàn ó sì pọ̀ jù. Àáfà kẹrẹ̀ wa máa wọ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Suddenly nìkan yẹn kàn change ọkọ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní yàn. Kò gbádùn ilé ọkọ ẹ̀ nítorí ẹ̀ ló jẹ́ kí wọ́n wá sí. Ìgbàlẹ̀ láṣẹ Ọlọ́run ní àdìrọ́ ní pásítẹ̀jìbò lápọ̀ ó ti fàdéhùn tí tẹ́ bá pè mí máa dá yín lóhùn tẹ́ ẹ bá ti pè mí mi ní dáhùn ló sọ yẹn Ọlọ́run náà là á pè ọ̀hún sóbì láì ṣàìtọ́ náà jẹ́ ìyá wa kí lorúkọ yín hàn. Shakira. Shakira tọ́. Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run gbàdúrà Ọlọ́run ní fi wálẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo ohun tí tó ń ṣe yín mímí ti rí àmọ́ pẹ̀lú ògbólọ́dọ̀ náà ẹ yọjú sí mi títí ọ̀tún la tí ó ti yé Ọlọ́run ní fi wálẹ̀. Èló ni kí n mú wá bá. má ṣe yọnu ẹ má ṣe yọnu àwọn ìbéèrè o àlìjẹ́nẹ́ là ń lé ètì àlìjẹ́nẹ́ là wá ń lé ẹ ti gbọ́ nígbàdúrà yín bá gbà ń tẹ́ bá fún wa èyí ní fúnra yín náà lẹ́nu. Ìgbà wo ni ká padà wá báyìí? Tó bá ti di ọ̀túnla ẹ yọjú sí mi yín ti bá yín pèsè àwọn kọ̀ọ̀kan kalẹ̀ Ọlọ́run gbàdúrà ẹ pẹ̀lẹ́ o ẹ kí ni wọn ẹ rà. ẹ wá ǹjẹ́ mo lè wà látàrọ. mo wà ní ẹ̀kúnlé gbogbo àwọn koríko tó à ń bẹ̀ mí lọ. ikú wáyé. lọ́run jẹ́wọ́ ẹbẹ̀rẹ̀ náà jẹ́ lọ́wọ́. ẹ wá jàre kí ló ṣe yín lẹ́sẹ̀ bí ewé ojú omi báyìí àlékún béèrè yín. ikú béèrè ta ẹjọ ìyẹn mélòó ló wá ti pa ìwà. kó o pààyàn kankan àlékún wáyé kiri. ikú wẹ̀ lọ́rọ̀ ikú wáyé. olórí burúkú nìyẹn o. lọ́nà o. ààrẹ ya wèrè gan o tí ìbá ṣe pẹ́ ya wèrè ẹ wá sọ ikú ẹ wá sọ di Barack Obama àbí gómìnà sùn tó ṣẹ̀ṣẹ̀ wọlé tí ń wá mi kí ẹjọ kí ló dé. ẹ wọ ẹ ní sùúrù jàre ẹ tẹ bẹ̀rẹ̀ sí ẹ ń dọ̀rọ̀ lẹ̀ ẹ dẹ̀ béèrè ọ̀nà ẹ tó torí bọgbó kí ló ń ṣe yín. nígbà mo adé tójú ọmọ kan mi ẹ wá sọ̀rọ̀ kú di giveaway tí wọ́n bẹ̀rẹ̀ sí ni. ṣèbí kúrè mọ̀ rẹ yín ló béèrè yín. ikú rẹ mọ̀ ẹ̀mí padà gbọ́ wàláì wẹ̀rẹ̀ gidi ẹ̀rẹ́ o ẹ̀wọ̀n pété wàá ti sọ́mọ̀ ẹ̀yà tèmi ti jà ikú mọ̀ ìgbọ́mọdé tójú ọmọ kan mi. mo ní sọ́ọ̀tì ẹ̀ ni. sẹ́yìn sẹ́ pé bẹ́ẹ̀ sọ àwọn ìmọ̀lẹ̀ bíjó nínú láago kan òwú tẹnu mọ́ kéèké ń gbé àkà tó pọ̀ fi 20,000 káàtì ra káàdì. ẹ ń gbọ́ kọjá yẹ. ó kọjá yẹ ọ̀rọ̀ yóò lè yà mí lẹ́nu o tẹ́gbẹ́ ṣe wà driving license nìkan lẹ́ni o ẹ̀ ní brain license o ó sì pẹ́ta kẹ́ wà. orí yín ò pé o ẹ ya wèrè ẹ wá sọ kó lè mọ̀ dín ẹ wá sọ kó di kífè wọ̀. láìda láì bàbá ìbá mi lè ṣá. ìlú náà fọ́nù ìpè máa ń béèrè ẹ̀mọ́ bá yọ kó béèrè ṣé wàá gbọ́.
wà lọ́wọ́ yìí tẹ́ bá rí pọ́pọ́ yín tí ń wọlé bọ̀ wá ẹ̀yàn kan bu díẹ̀ sẹ́nu bẹ́ẹ̀ ẹ má gbé mi o ìkìlọ̀ bẹ̀ nìyẹn ẹ sì má tù ú nù gbogbo ohun tọkọ yín bá rí kan máa ṣe ẹ jẹ́ ó wà lẹ́nu yín ni o tọkọ yín bá ti wọlé ẹ lọ tú dànù. àfà ń tẹ́ gbélé mi lọ́wọ́ yìí tí ó bá ṣiṣẹ́ bí mo ṣe fẹ́ ẹ̀yin gan ẹ gbà pẹ̀lú ọmọ kan Shakirat ló ń jẹ́. lórúkọ tí yín náà ó ní kun shakira lillahi hubban liwajhihi fama bi ni'mati rabbika fahadith. ọlọ́run ni ẹ fọpẹ́ fún un. ṣé ti yé ọlọ́run. Sunday school. Karuba. Karuba. Kí ló tó ló tẹ́ bí ẹrù ilé tàwọn báyìí ṣé àyè àga rẹ̀ rèé àbẹ́rẹ́ ti ń sọ bí àwọn jàkísán èwo ní gbogbo èrè dídá mẹ́rin kọ́ bọ́ síbẹ̀ yẹn tó pàpẹ́tẹ́ gbogbo ẹ̀ kalẹ̀. ṣé wèrè kí n sọ pé kí n sá ayé rẹ̀ nù. èmi ló ń fojú náà orí ìyá rẹ yọ wo jẹ́ kí n sọ ọ̀gá fún ẹ tó jẹ́ pé òun nípa sí lójoojúmọ́ bíi fíríjì àtijọ́ tèmi ń gbẹ sáàkì àwọn ọbẹ̀ wèrè tó máa ń ṣe ètò rò pé bóyá èmi ọ̀bọ̀ jẹ́ mọ́ o láti ta mo ti ń di ìwà nìsín lẹ́yìn kí n dẹnu mi kí n sì lọ sùn straight àwọn ọbẹ̀ magi tó lè fún yàn kánsà tó ń ṣe sáàkì. orí ẹ yọ o mo ti fáìlì kúkú àti ń fi ba gbogbo orí rẹ tó ṣerun bí àwọn irun àlòkèbó tó gbé sórí tí màá bọ blast everything dànù nísìn ṣùgbọ́n orí rẹ yọ lálẹ́. ẹkújọ́ mẹ́ta gbogbo ní kọ́ máa. mọ́mí kan kọ́. ó ti jáde. wọ́n ní kí n wálé yín náà wọ́n ní kí n wálé náà níbi kan tá a jọ lọ. ẹ máa kẹ́ tó máa ṣe fún mi ẹ̀yẹ sorúkọ yín fún mi tó bá ti dé màá dákọ yín fún un ó máa wá bá yín lé. ó sọ pé Bọ́lá bẹ̀rẹ̀. Bọ́lá ẹ má bèrè ṣẹ́gbọ́n ó máa wá bá yín lé. ẹni àwọn àlọ́nà làákò. ìṣọ̀lá. àlàáfíà ọ̀dọ̀ rẹ̀ mú ń bọ̀. Number one, kí ló dé tí mi rẹ ní jọ́ǹtì ń jẹta? Ìjẹta. Kí mo wá fẹ́ ṣe ń bẹ̀rẹ̀? Tó fi wá ṣe mi tá a ti ń ṣe bàjì. Ká tẹ̀ fi ti ìjẹta yẹn lẹ̀. Káwá sóhun pé bóyá o láǹfààní àti lè wá. Jẹ́ ká máa lọ. Ìṣọ̀lá. Ìṣọ̀lá. Ṣọ́gbọ̀. Àtijẹ́ta. Àtàná. Àtòní. Èmi ò lè bá yín lọ bí apalọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni. Kí ló ṣe? Mi ò mutí mọ́. Ṣé èsì pé ìyàwó ẹ̀ tó ti rí ọmú? Ìyàwó mi rí mi mú. Ohun tí wọ́n ń rò nù. Sórí gbogbo amutí káàkiri tá à ń ṣe yìí. Nítorí nǹkan kan ló bí nǹkan kan. O ti gẹ́tì mi. Sórí ìyàwó mi nìsín tí n bá ní jókòó bẹ̀rùn, sú bẹ̀rùn, kọ́ ọ̀tọ́ bẹ̀rùn, bẹ́ẹ̀ ni ó sì ṣe. Kí n máa fẹ́ máa mutí kiri fún wọn. Kúnlé, ìyàwó mi tí n bá ní kojú kò mẹ́rùn yóò lóun kò mẹ́rùn ó ti ń ṣe tí mo fẹ́. N kò báyà ní ìsìn yóò mọ gbẹ́bù sí fún ọ ní pé kọ́ máa ṣe.
tàbí kó gbé ewédú fún ẹ pé kó mọ̀ hàn mo mọ̀ pé àwàdà ló ń ṣe ṣe ká lọ. wá mi ò lọ bì kankan oníyàwó mi ò gbé gbèsè fún mi ò lọ fi ṣe máa lọ àdé. wo àwàdà lẹ̀ jẹ́ ká lọ ṣé ìṣe pé bóyá nǹkan mi ń bẹ́ẹ̀ Ìṣọ̀lá lílọ tá à ń lọ yìí tí n bá ti délé àná lé mi màá yá sí lé mi èmi lọ ti lé mi. Kúnlé abọ́ ń ṣeré mo ti ẹ̀ jẹ́rìí àwàdà ló ń ṣe. alálìmọ̀ sí tó fẹ́ Muhammadu alálìmọ̀ sí tó fẹ́ khairul wara takarramuta bil mana Muhammadu Muhammadu Abdullahi gairu mushabba'i bihi basharu ma hadana maulana binuri shamsuli huda barahama maulana la ilaha illallah. ẹ wò wọ́n ní bẹ́ẹ̀ bá mọ orí ó yẹ kó dúpẹ́ kó lè tó gba ìmíràn sí nǹkan tẹ́ ẹ ṣe fún mi ń jọ yẹn ọkọ mi nísìn èmi àti ẹ̀tìjọ́ wá wà ní rẹ̀ pọ̀ àjàmọ́ ó wá ń kẹ́ mi lọ́tún ó ń kẹ́ mi lósì bó ṣe ń ṣẹ̀gẹ́ mi lẹ́yìn ní kẹ́ mi níwájú ẹ wo ẹ ṣé mo dúpẹ́ ìyẹn ni mo ní kí n wá kí n lè wá fẹ̀mí mi àmọ́ kí n tó lọ sìn ẹ máa fún mi ní account number yìí kí lè bá yín ṣe owó kékeré sí owó kékeré ni o máa bá mi manage. account number bíi ibo àáfà gbogbo ohun tẹ́yìn lérò pé mo gbé fún yín yẹn omi sùúrù lásán mo fún yín gbogbo ohun tọkọ yín wá ń ṣe fún yín yẹn ọ̀tọ̀dọ̀ yín náà ló ti ń jáde àwọn àfààní kulli ma tasiru bihi aqulu man hanta fọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọ orí èèyàn tí wọ́n náà ń ṣe gbogbo ohun tọ́rẹ̀ kó yín sí nìyẹn omi sùúrù mo bù fún yín o èmi ò fún yín ní nǹkan kan o sùúrù tẹ ẹ ní ẹ rí i pé mo sọ fún yín pé omi yẹn ẹ má gbé mi ẹ sì má tú dànù omi yẹn ló wá fún yín ní sùúrù bọ́kọ yín bí ṣe ń wàhálà yín tó lẹ̀ fèsì abẹ́ fún lésì ẹ ti rí báyìí omi sùúrù mo fún yín o bẹ́ẹ̀ ni kẹjá máa ní sùúrù o ẹ fún yín ní nǹkan yìí o omi sùúrù àfà ọ̀rẹ́ ṣe. ọpẹ́ Ọlọ́run ní ẹjẹ afọpẹ́ fún ìyàwó àmọ́ rí yín bá gbàtẹ́ wá ní kí n má ṣe nǹkan fún yín sí Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi ṣe yín lẹ́sìn yín ẹ ṣe o ìyẹn náà mo ní kí n wá sọ fún yín. Ọlọ́run jẹ́ Ọlọ́run ní fi wálẹ̀. Yes sir. Abáwa Bàlábílù okun fẹ́rin orin tí ẹ Ọlọ́run bá ń fún ẹ lálùbáríkà ọmọ akùnrin bí àwòkó ni pẹ̀lẹ́ ó la